Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ Yorùbá, ara ò lè bí àjíǹde ara kó mọ jẹ́ fún gbogbo wa táyà tọmọ tẹbí tará. Wọ́n ní àìsí ńbẹ̀ láì bá wọn dá sí ọmọ Yorùbá ò ẹ jí àbẹ́ ẹ̀sùn. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o lórí fáfẹ́ni tí wọ́n ní wọn ó gbá yẹ́ ẹ̀ létí tó wá ń pòwe dánwò ló bí ya ọ̀kẹ́rẹ́. Wọn ó ti fọ́ yẹ́ ẹ̀ létí tán o kó tó ṣe gbogbo nǹkan tó bá ní lọ́kàn láti ṣe. Ìran Yorùbá kì í fa wàhálà, bẹ́ẹ̀ ni a kì í bó ní jàǹdùkú ṣe torí pé paramọ́lẹ̀ ni akọ̀rọ̀ wọ̀ sí. Yorùbá ló ní bára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò tí ò da bá a bá lè wí fúnrú wọn. Huruhẹrẹ rẹ̀ kò ní já gbádùn lóru o, yóò sọ ado ní sọ òru àpàpàǹdodo ni. Yorùbá kan náà ló ní ká lé ẹlẹ́yẹrọ́ lọ́nà ká tó fàbọ̀ bá jẹ́. Mú kí ọ o Dr. Adéníran Abraham ọmọ Àríyọ̀, àṣokọ̀ ọmọ àmọ́ ọ̀rọ̀ mọ́. Àríyọ̀ ni ọ́ fún gbogbo ọmọ Oòduà pátápátá, ọ̀mọ̀wé onímọ̀ ìjìnlẹ̀ cardiology tí mùṣemúṣe rẹ̀ dá múṣemúṣe làwọn kan fẹ́ pò bìrìkìtì tí wọ́n fẹ́ wọlé ọlá, wọ́n fẹ́ sọlé ọlá dáhoro. Ẹ ti ẹ̀gbọ́n náà ṣe bí ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ yìí látàrí àtẹ̀ránṣẹ́ ìdákọ́ńkọ́ tí wọ́n ń pè ní inbox message ni. Èyí jẹ́ ọ̀rọ̀ tọ́rẹ̀ méjì ń sọ sí ara wọn láàrin ara wọn. Ohun tá a dé má bẹ́ odó la lè perú ọ̀rọ̀ náà o, ó ṣe wá dohun tí ń bọ́ sọ́wọ́ àtọ̀rìn wa. Yorùbá lẹni tóun àtàríyọ̀ jọ ń sọ̀rọ̀, Yorùbá náà làríyọ̀ o. Ṣé ẹ wá rí i pé inú labí ni òkan ta ìmọ̀ wá wù la ṣe ní pé kẹ́ ẹ ṣọ́ra kẹ́ ẹ mọrú èèyàn tẹ́ fi ṣèkejì ara. Ọ̀rẹ́ amọ́ ńlá ni o, ọ̀rẹ́ náà sì mọ́ pa ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá mi Lámídì Adédìbú, Ìgè Àdùbí Aláàfin Mọ̀lété, àkùkọ gàgàrà tí ń bẹ ní Mọ̀lété táṣà ò gbọ́dọ̀ gbé, ọ̀run rẹ̀ wọ́kọ̀ Abọ́sẹ̀dé. Bàbá ní wọn ò fẹ́ràn wa, Ọlọ́run ló kàn fi aṣọ̀gà wọn. Etí inú ni kẹ́ ẹ yá mi o, gbogbo ẹ̀yin tó mọ̀rọ̀ gbọ́. Wọ́n Nàìjíríà ní à ń tòótọ́ o, àmọ́ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ láàlà. Tí wọ́n bá ń lékú sí wọn tí wọ́n sì ń léjò sí ọ tó o bá ṣọ́ra rẹ, ejò wọn ó sa ọjẹ́ ńjọ́ kan o. Ni mo ṣe ń pé kẹ́ ẹ fura o, kẹ́ ẹ mọ̀ rántí wípé ojú ọmọ Nàìjíríà nítorí pé abíọ́ ńlẹ̀ Yorùbá ni. Bí wọ́n bá bí ọ́ ń Tógò tó o sì jẹ́ Yorùbá, ǹjẹ́ o lè pera rẹ lọ́mọ Nàìjíríà bí? Bẹ́ẹ̀ sì kẹ̀ ó sì pàpà pera rẹ lọ́mọ Yorùbá náà ni. Àpẹẹrẹ lásán leléyìí jẹ́ o, kẹ́ ẹ mọ́ gbàgbé orísun yín o, gbogbo wa lájọ pawọ́pọ̀ gbé Nàìjíríà ga. Ṣùgbọ́n kẹlẹ́gbẹ́ o mẹ̀gbẹ́, Ọlọ́run tó dá wa ní Yorùbá, tó dá wa ní Ìgbò, tó dá Haúsá àti gbogbo ẹ̀yà yòókù bẹ́ẹ̀, ó kúkú mọ nítorí kó tó gbà fáwọn òyìnbó Gẹ̀ẹ́sì láti so wá pọ̀. Bẹ́ẹ̀ bá ti bí agboolé oníyàwó rẹpẹtẹ, tẹ́ fi agboolé oníyàwó jàbúrátà, tẹ́ fi wọ̀rọ̀ náà o, bó bá di bí ogún pínpín, ìdí igi kankan ni wọ́n ó fi pín ogún, àmọ́ orúkọ bàbá kan náà ni gbogbo àwọn ọmọ ó mọ̀ jẹ́. United we stand o lóòótọ́, divided we fall. Àwa ò láwọ̀ ò bá wọn ṣe o, torí kárìn kápọ̀ yíyẹni. Àwa ó continue láti mọ ọ̀nàwọ́ ìfẹ́ sí wọn nítorí kára ó lè rárá lé, kára ó lè rárá oko ni. Ìfẹ́ là kọjá òfin, òun ni Bíbélì mímọ́ wí o nínú ìwé Matthew orí 22 ẹsẹ̀ karùndínlógójì títí dẹsẹ̀ 40. Òfin kan gbòógì tí Jésù Kristi fi lélẹ̀ náà nìyẹn o. Alukurani alápọ̀nlé náà sọ̀rọ̀ ó tún fi commandment sí, ìyẹn nínú Suratul Fusilat àyà 24 o. Ó ní kẹ́ ẹ mọ́ ṣe pẹ̀lú àwọn tẹ́ ẹ ti jọ jà tẹ́lẹ̀ bíi pé ọ̀rẹ́ mi nú nìyí, kẹ́ ẹ gbàgbé àtẹ̀yìnwá. Alukurani ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ o. Ìdìbò ti tán wà yìí o, ogun abẹ́lé sì ti tán lọ́jọ́ tó ti pẹ́, àmọ́ kò tí ì tán lọ́kọ̀ àwọn èèyàn kankan. Ìgbàgbé tó wá ṣe wọ́n ni wípé bọ́mọdé bá kọyán alẹ́, àwọn àgbà á sì fìtàn balẹ̀. Àwọn bàbá mọ́nímọ́ní Yorùbá, àwọn bàbá mọ̀ọ̀yàn, àwọn náà sọ̀rọ̀, wọ́n tún fi advice sí o. Wọ́n ní ìpele 3 lèèyàn rí kọjá kó tó dọmọlúàbí. Ọmọlúàbí, jíjẹ́ ọmọlúàbí yìí sì rèé, òun ni kókó òṣìṣẹ́ ọmọ Yorùbá. Kéèyàn ó tó dé èèyàn gidi, ìpele 3 lèèyàn ó rè kọjá. Ìpele ìwà pẹ̀lẹ́, ìwà lẹ́wà àti ìwà láyà. Bí èèyàn bá fẹ́ pe ara rẹ̀ lọ́mọlúàbí, àfi kó tara ṣàṣà kó ka mẹ́tẹ̀ẹ̀ta pé o: tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ọ̀tẹ̀, ète, ìríra, ìgbéraga, àìbọ̀wọ̀ fágbà kì í ṣara àṣà Yorùbá rárá o. Ọmọlúàbí ni wá látàyé àwọn bàbá tó bí wa lọ́mọ. Ẹ jẹ́ ń fi yòókù pamọ́ náà o, ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀. Àárí ni lóde àbèrè, àárí ni lóde àbèrè. Tí wọ́n bá bí yín léèrè pé ta ló ń fohùn sílẹ̀ lórí afẹ́fẹ́, kẹ́ ẹ pé Adékúnlé ni. Adékúnlé Àrẹ̀mú ọmọ Adé Ìtẹ́. Èmi làrẹ̀mú ọmọ aníhun tóyìnbó ò ní ńlé. Èmi lọ́mọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀. Èmi lọ́mọ apẹ̀tù àìràmàsà. Ẹni tí ò bá má ìràmàsà, ẹ sọ fún wọn kó fọwọ́ ra náà wò bóyá ń jó ni àbí òjò òyàn. Ní lọ́mọ adọ́gba jálẹ̀ bí ìwọ ẹṣin àyàkókò ọ̀nà kí ajímutábà tí ń pè lóògùn àgádágodo tí ò finú ọra wọn. Ire o, ire kàbìtì.